ẹjọ́ ẹ̀mí náà nìkan. Èṣù òrógó gbà lórí ayé tèmi. Èṣù òlégbògo lórí ayé tiẹ̀ gan tó ń gbọ́ mi tó ń wò mí. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá tòní. Òní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2019. Àwọn tó rò pé ò lè dòní odò ní mọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ jí tòní ní gbogbo wa ń jẹ́ ta ló mẹ́rin tó lè jí tọ̀la. Mo kí yín lọ́kùnrin lóbìnrin lákọ lábo lọ́mọdé lágbà ní sísanra ní tínrín ní pẹlẹbẹ ní rọ̀bọ̀tì ní gíga ní kúkúrú ní kítúnìná àtọ́núnú àtàsẹ́ẹ̀dí gbogbo yìí mo kí. Oore ńlá lolúwa ṣe fún wa tá a tún lè pàdé lórí ètò lónìí. Gbogbo tó bú àwùwù kó máa dùn ọ́ lọ́kàn. Gbà pé Jésù ó ṣe é. Èyí kábírè kárí ẹ̀ṣùkọ̀ pọ́ọ̀lìà. Ẹ̀mí náà nìkan. Ẹ̀yin máa pàdé Mọ́sínú Apọ́stù Babalóńtà owó ní kókó lórí ètò Ṣọ́wọ́nyá lójoojúmọ́. Monday to Friday ni. Ẹni níbẹ̀ ń mò ń gbọ́ yín ẹ̀ ń wò mí ọ̀dà bẹ́ẹ̀. Àfiṣe kọ́ wọn fi ṣe bí ọ̀rọ̀ sísọ iṣẹ́ mi ni ọpẹ́ dúdú Ọlọ́run ló fún mi bẹ́ẹ̀. Òwò náà jẹ́ sọ tiẹ̀ ní gbogbo ọ̀nà Jésù ó ṣeun Olúwa ó ṣe kábíyèsí kábíyèsí ẹ̀lẹ́ àgà. Àbádúgbégbọ̀ ọpẹ́ fún nobody man kò sólúwẹ̀. Ọlọ́run ọba nìkan la tún lè gbégbọ̀ ọpẹ́ fún. Àtàbàtúbú Elédùmarè èlé gbòógì gáàsù kéèrí gáyà. Ṣe ń wọlé tẹ̀ ń wò wá bẹ́ẹ̀ bá ṣe ń wò wá lórí Babalóńtà lẹ́ máa wò wá lórí Dayọ̀ Agbo Media Diamond bẹ́ẹ̀ lẹ́ máa wò wá lórí Samis Dayọ̀ Agboola àní ẹ máa rí wa wò lórí Dayọ̀ Agboola rédíò TV bẹ́ẹ̀ ni ọwọ́ mẹ́rin la fi ń kọ káàkiri lórí Facebook tó bá jórí Instagram ńkọ́
Sami Sagbọ́lá nìkẹ́ lọ àti ló ń tá bàbá orí YouTube ẹ̀yẹ bá àtàkùn Dayọ̀ Agbọ́lá síbẹ̀ ó wọlé nìyẹn chẹ́ẹ̀ ní kàríbò sàté ẹ̀mí náà nìkan ẹ̀mí náà nìkan oṣù kẹfà àṣọjọ́ bí ọmọ mi kan ọ̀rẹ́ olúwa Agboola ọmọ ọjọ́ òun ó ti di ọmọ ọdún mẹ́rin o ńgbà mélòó lọmọdé fi ń dàgbà ọ̀rẹ́ ìṣọjọ́ bí lónìí ọ̀rẹ́ olúwa bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀rẹ́ ìṣọjọ́ bí ọ̀rẹ́ olúwa Agboola yẹ́sẹ̀. Father over me is Lord. Ọláyẹmí mo rí yín o ẹ kú àbọ̀. Ọlánìkẹ́ Ọláyẹmí ẹ kú àbọ̀ sórí ètò. Matthias Owolabi, God bless you my brother, I can see you, welcome to the show. This is Sowonya right on the show, right on Dayọ̀ Agboola Radio TV. Tẹ́ ẹ bá ẹ̀ṣẹ̀ ń wọlé àdìsọ́wọ́yá eléyìí tó ń dàtẹ́gùn láàmú Qdot alágbèrè Qdot alágbè ó dà. Àṣeṣe tán ni. From the city. Ó ní wà láìpẹ́lá ìmọ̀ fẹ́ sáṣẹ́. Ẹ̀yin mélòó lẹ fẹ́ sáṣẹ́? Ẹ fẹ́ cháchẹ́? Ọ̀rà bẹ́ẹ̀sì dúdú, ọ̀rà bẹ́ẹ̀sì funfun. Ẹ pẹ̀lẹ́ ń bí tẹ́ wà. Sowonya lẹ́tò níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wá bò ní sọ́wọ́ yín yá ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ mọ̀ bò ní ṣẹ́ṣẹ́ ò lé lónìí àdìbẹ́ bá ṣe ń gbọ́ wá bí supervisor yín bá ń lò yín èyí bí gbàtẹ́fọ́n jẹ yín lẹ́sẹ̀ ẹ mọ̀ ń dó bẹ́ẹ̀ ẹ mọ̀ dúdó yẹn ẹ. Musa.
wàláì tàláì mo fẹ́ sásẹ́. Mélòó dùn yín lẹ́fẹ́ sásẹ́? Ẹ̀rẹ̀ bá Qdot alágbe yóò sọ fún yín bẹ́ẹ̀ lè sásẹ́. Àwọn tó máa fún wa lówó Aṣíwájú Wálé Àrọ́bíẹ̀kẹ́ ọkọ Linda mo rí yín o. Aṣíwájú Wálé Àrọ́bíẹ̀kẹ́ ọkọ Yèyé Oge ní Baltimore mo rí yín. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lélẹ́ iṣẹ́ láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn mọ́ yìí kú mbẹ́ níbi dẹ́. Mo fẹ́ jájẹ́ báyìí. Ọ̀nà tẹ́mi wọ́n gbà ṣájẹ́ ni pé wọ́n rè polówó ọjà. Yàrá àpolówó ọjà lèmi ẹ̀wọ̀ lọ́dẹ́mi ó ti rè jájẹ́ o. Èmi ọ̀ṣájẹ́ eré eléyìí tẹ́yìn ń cháhun. Bọ̀dá èmi ọ̀ṣárù jẹ́dẹ́ yìí ń cháhun. Àwa rè polówó ọjà ní báwa ṣe ń jájẹ́ nù. Qdot alágbe orí ẹ̀ wà ń bẹ́ẹ̀ your head dey there. Tọ́ bá ní orí èèyàn fọ́ká síbẹ̀ orí Qdot alágbe fọ́ká síbẹ̀ ó fọ́ká síbẹ̀ ó fọ́ká síbẹ̀ ó fọ́ká síbẹ̀. Ọ̀dà good boy. Ètò Ṣọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Ṣọ́wọ́nyá. Ètò Ṣọ́wọ́nyá ti dóde o. Ṣọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Ṣọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tìrọ̀nà. Ètò àgbọ̀dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Ṣọ́wọ́nyá. Yóò máa bá fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agbọ́lá rédíò TV láti ọjọ́ Ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 2 alẹ́ ni ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Ṣọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbọn ọ̀sán ògiri gbígbẹ ni. Ṣọ́wọ́nyá pẹ̀lú Service Dayọ̀ Agbọ́lá ní Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Ṣọ́wọ́nyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the best planning. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ̀ ò ní rí ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 608 578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Ọ̀dẹ́ni kò tó fẹ́ planning. Ẹ̀fún mi máa lànà fún mi, ẹ̀fún mi máa lànà fún mi. Máìkì fi fẹ́ fún ẹ̀fọ́ mi. Ẹ̀fún mi máa lànà fún mi, ẹ̀fún mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí,
adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùgbù dára torí ẹ̀bùn mi ni ẹ̀bùn mi máa lànà fún mi. ẹ̀bùn mi my deal a fantastic program. àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin. ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé monday àti ọjọ́ ẹtì friday. Dayo Agboola Radio TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift. àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayo Agboola Radio TV. agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ monday àtọjọ́ friday. ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà ìdíyèsí omi alágbàbọ̀rọ̀ gidi yúgbáyúgbá ẹ gbà bẹ́ẹ̀. ẹ̀bùn mi máa lànà fún mi ẹ̀bùn mi máa lànà fún mi. Salvation wákàtí ìgbàlà ó wí fún Sákéù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Salvation shall be coming up on Dayo Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marius Road, Randastan, MD 21133. This is your hour of salvation. Never postpone it to tomorrow. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ilufoye ti ìjọ CAC Salvation Center lórí Dayo Agboola Radio TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágogo 3 ọ̀sán. Wákàtí ìgbàlà ìwọ tí a ti gbàlà dìde fún ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa ẹ gbà bẹ́ẹ̀. Dayo Agboola ni bàbá o ní bàbá o ní bàbá o. Radio TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayo Agboola ni bàbá o ní bàbá o ní bàbá o. Radio TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. ó ń gan lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. kò sí irú ẹni lẹ́yìn o. Dayo Agboola àdúrà Radio TV. kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayo Agboola Radio TV. níbo tí mo mẹ́rin lọ́ndà yẹn Agboola. Radio TV Dayo Agboola. gbogbo ayé ló ń gbọ́. for sound and quality production. bàbá ló ń ta studio is the best. for sound and quality production. bàbá ló ń ta studio is the best. bàbá ló ń ta production. the ultimate in audio visual. bàbá ló ń ta production. the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Bàbá ló ń ta digital studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ sáǹpù ọmọ eléré ọ̀dẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da gbogbo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ń kọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ̀ jẹ́ ká jọ mọ́ ń gbọ́. Dayo Agboola Radio TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò. Ìjàpá bùkẹ́ lọ́mọ ń tẹ́wọ́ o. Ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì. Ó lé mi amọ̀bìnrin ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o. Ọmọ wọn nílùú gbọ̀ngàn Olúbì. Ó kárí tó ṣe bí ọmọ ahun.
ẹ̀yin àyànfẹ́ mo lágbórin àbẹ́ ògbérin orin ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ ó àyọkàrí 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 Ọláìdédé orúkọ̀mí bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni Sọ́yálẹ̀tò ètò tó lóyin ládùn wà polówó ọjà kájébù gbàjẹ́ polówó ọjà tàbí ohunkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-08578. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yálẹ̀tò ètò tó lóyin ládùn wà polówó ọjà kájébù gbàjẹ́. Sórí ètò Ṣówáyá lẹ́ẹ̀kan sí o Kristẹni mọ́ ti wá sí mi bọ́bí áńgẹ́lì rẹ̀ ti ń wí láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra Ṣówáyá lẹ́tò tó ń ṣá prápra lọ́wọ́lọ́wọ́ báyìí Adéwálé Ọlọ́lá àwo tèmi láti UK mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò Princess Adéníkẹ́ Badamos Alexis mo rẹ́yìn náà ẹ kú àbọ̀. Ṣé dáadáa ni Ṣówáyá tòní máa la tẹbọgi mo sọ bẹ́ẹ̀ ẹ wò ó gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn rẹ̀ tẹ́ ń enjoyment wa ẹ lè pè wá wọlé o ẹ pè wá wọlé mo sọ mo ní àwọn ẹ̀bùn kan wà tí a fẹ́ káwọn èèyàn jẹ ibikíbi tẹ́ ẹ bá wà lágbàláyé a máa sẹ́ẹ̀lì ẹ̀bùn sí yín tẹ́ bá jẹ́ a mọ̀ pé káàkiri náà lẹ̀ ń gbọ́ wa ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ti dá ìbéèrè wa máa ju ẹ̀bùn sí yín Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi ó mọ̀ tọdún mẹ́ta wọ́n ní ẹ̀kú ètò ẹ̀lẹ́ àwo mọ́nà mi àwo PTA èwo lẹ ṣe ṣáàfíà ní ìyá ń kọ́ àtàwọn ọmọ ẹ̀kú àbọ̀. Kristẹni mọ́ tí wá sí mi o ò jẹ́ gbọ́ báńgẹ́lì rẹ̀ ti wí torí pé àárẹ̀ ọ̀tá ló wà máa ṣọ́ra ní tì. Gbogbo ẹbí Joseph ló tẹ̀lé bá máa gbàdúrà Kristẹni bá ti wá ìsinmi o bá ti wá ìsinmi o báńgẹ́lì rẹ̀ ti mú ayẹ̀rẹ̀ sọ̀tọ̀ láàrin ọ̀tá ẹjọ́ ìkókò faramọ́lẹ̀ lọ́wọ́. Ẹ wò ó nírọ̀lẹ́ òní tó bá di dago 4 àbọ̀ ẹ pàdé wa lórí ètò Gbáǹkọ́gbìn ni ẹ kú ìyànjú pẹ̀lú Ìbíyẹmí Òrówọlé aago 4 àbọ̀ nìyẹn ẹ kú ìyànjú lórí Dayọ̀ Agboola rédíò TV olóòtú ètò Ìbíyẹmí Òrówọlé ẹ pàdé wa lórí ètò náà
tó bá wá di láago 5 ètò yín ètò wa nìtẹ́ mọ̀ bí ẹ mowó àyọkà ètò àyọkà pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ìyẹn ni ó mọ dàgbẹ́bẹ́ rú tó wà dàgò 5 tí ẹ bá gbàgbé ìwé tá ń kà lọ́wọ́ àkékù ejò ó máa ń ṣòro bí agbọ́n ni ẹ̀yin ẹ pàdé wa lórí ètò náà o tó bá di láago 5 olóòtú ètò Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ẹ̀yin ẹ̀ṣẹ́ ẹ pàdé wa lórí ẹ̀ Adédọ̀tun Elijah Akínjọ mo rí yín o mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ṣálà bí alẹ́ wa can see you God bless you Adédọ̀tun Elijah Akínjọ ẹ̀kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yẹn lélẹ́yìí láti Dayọ̀ Agboola rédíò TV tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ̀yìn wo orí ètò yìí ẹ lọ tààràtà lórí Google Play Store ẹ lọ download radio application wa lọ́fẹ̀ẹ́ ni ó ń bẹ́ẹ̀ Ruth Ọládé Adéjùmọ̀ àrí yín o bó o ní ṣọwọ́ yá ẹ̀kú ètò ẹ̀kú àjọṣe wọ́n ní ṣọwọ́ yá lẹ́tọ̀ ètò ní ṣọwọ́ yá bẹ́ẹ̀ ni yẹ́sìkẹ́ Kristẹni má ṣe jáfara ó jẹ́ pé báńgẹ́lì ti wí ó ní ní ọwọ́ ọ̀tá ló wà jọ̀ọ́ dákun máa ṣọ́ra ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni o wọn ò ní sí pẹ̀lú ẹ̀ bó ṣe wúwú kẹ́kún ó pẹ̀dà lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ mọ forí tì í gbàdúrà mọ ṣọ́ra yẹ́sìkẹ́. ó ṣe yọ̀dà fún ọ. ọ̀nà ìbúrú kan tó wà ní Jésù kéré. Dayọ̀ Agboola rédíò TV náà la wà o. òmùdè bàtẹ́. mo ní ẹ lè join wa lórí Samis Dayọ̀ Agboola lórí Facebook. ẹ lè join wa lórí Dayọ̀ Agbo Media Diamond lórí Facebook. ẹ lè join wa lórí Babalonta lórí Facebook. àlẹ́ ẹ lè join wa lórí Dayọ̀ Agboola rédíò TV lórí Facebook. ó bá jórí Instagram ńkọ́ ẹ join wa lórí Samis Agboola bẹ́ẹ̀ ni tàbí kẹ́ ẹ join wa lórí Lonta Bàbá. ẹ lọ sórí YouTube ẹ̀yẹ tẹ́pù Dayọ̀ Agboola síbẹ̀ ẹ máa rí gbogbo tí a ti ṣe àti tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí láìfù ni ó lọ bẹ́ẹ̀. èébà èrìkó òyìnbó òyìnbó yíga gbogbo ètò wa dáyé tẹ́yìn ẹ̀rẹ̀ wò. ẹ lè pè wá sórí ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 443-410-2427 443-410-2427. ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ̀sí lamẹ́ríkà tẹ́ wà outside America ẹ̀rí +1 síwájú ẹ̀ yẹ́sìkẹ́ yóò máa ṣá poríporí náà ni ó máa túnà fún wa tí ẹ bá fẹ́ búùkù ìkéde ẹ pè wá sórí 443-760-8578 443-760-8578 ẹ̀rọ tẹ́ máa pè wá sí fún kéde nù. tó bá jẹ́ wípé ẹ fẹ́ wá gba airtime ní ẹ pè wá sórí ẹ̀rọ yẹn náà 443-760-8578 àyè ṣì wà nílẹ̀ báyìí o owó pọ́kú ni wọ́n máa gbọ́ yín káàkiri àgbálá ayé wọ́n máa wò yín ní everywhere in the world ẹ gbà bẹ́ẹ̀ eléyìí ṣe rédíò àbí tẹlifíṣàn tó yẹ pé tẹ bá ti kúrò ládùúgbò yín ẹ̀gbọ́n mọ́ irọ́ àdìmọ́ ògùn ẹrù tóyìnbó bá fi lè ru ẹrù báyìí ọrùn ó wọ̀ ọ́ ohun tó bá fi lè mú tó ní íńtánẹ́ẹ̀tì tó lè connect mọ́ Facebook tó lè connect mọ́ YouTube tó lè connect mọ́ Instagram tó lè connect mọ́ radio station wa wàá máa gbọ́ wa kétékété ni bóyá jẹ́nu àṣọ ìdí.
wedding la wà yìí ohun tó ti wà lẹ̀ látọdún mẹ́jọ tó bá pákéjì ẹ̀ wọ́n rò pé wọ́n lò ní wà láìtaláì ẹ̀yin agbórin yìí ẹ̀rọ ti gbà wà kékeré tá a máa ń kọ mùkúlùmùkẹ́ màá jó bọ́ lọ́rùn mi ó mùkúlù ó mù kẹ́kẹ́ òun náà sọ di nǹkan mi yìí o ẹ máa gbọ́ mo ti sọ fún yín pé kò sẹ́yẹ tó lè dorí kodò bí àdán abẹ́lẹ́ tó bá yẹ pé ẹ̀jẹ̀ ó tẹnu ẹ̀ jáde ẹ̀yin ò mọ̀ pé àwọn làgbà adìyẹ funfun làgbà adìyẹ alágbàlẹ́tù ọmọdé làwọ̀ ìjàkadì kọ́ o ìjàkadì kọ́ ajúra wa lọ ìjàkadì kọ́ dúró orin ó níbi tẹ́ ti máa gbọ́ ó lójú ibi tẹ́ ti máa gbọ́ ó ní rédíò sẹ̀lẹ̀ ti máa gbọ́ ó ṣá poríporí ó ṣá kárakára ó ṣá kòròkòtúrà. ó lẹ̀ ń gbọ́ yẹn bó dẹ̀ gé èbó ló ń sọ mùkúlùmùkẹ́ màá jó bọ́lárùn mi náà ló ń jẹ́ bẹ́ẹ̀ mùkúlùmùkẹ́ èmi kò dance fọlọ́run mi ó wà satisfying kí n jó bọ́lọ́run mi mo ní òní lọ́jọ́ bíi ọ̀rẹ́ olúwa agboola òní lọ́jọ́ ìbí ọ̀rẹ́ olúwa agboola ẹ jẹ́ sáré play orin birthday kan fún kó tó di pé a kúrò lórí ètò lónìí ẹ̀yin tẹ́ ẹ bá ń wọlé ẹ máa bá mi kí ọ̀rẹ́ olúwa agboola happy birthday wò ó lè bó ṣe é ní gàdúgà ẹ̀mí náà nìkan. ọdẹ abáhùn oníbẹ̀dẹ̀ ọ̀rẹ́ rèé o ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ ẹ pílẹ̀ kẹjù sí happy birthday to ọ̀rẹ́ olúwa agboola ọmọ mi náà ní yẹ́sìkẹ́ happy birthday to you dọ́ra. olúwa ṣeun ọlánìyàn mo mọ̀ rí yín ìyá bọ̀bọ̀ ìyá kúmi ìyá máa gbogbo ẹ̀ mo rí yín ìyá géńdé mẹ́ta ẹ̀kú àbọ̀ ayọ̀tayọ̀ mi nù bó ni iṣẹ́ wà grandma ńkọ́ I can see you I can see you yes òní lọ́jọ́ bí ọ̀rẹ́ pé ọmọ ọdún mẹ́rin lónìí ọjọ́ kẹfà oṣù kẹfà Dixon Olúbódì alẹ̀pẹ̀pẹ̀ mo mọ̀ rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀kú àbọ̀ o Dixon Olúbódì ayùdé àwòbọ̀dí pàdí mi bóò ni pàdí dínlóbù bóò ni ẹ̀kú àbọ̀ sórí ètò Tóyìn A. Anthony mọ̀rẹ́yìn náà o ẹ̀kú àbọ̀ ṣọwọ́nyá Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní happy birthday ọ̀rẹ́ olúwa continue to grow and develop in God's wisdom knowledge and understanding ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun thank you. Could not have a day that would
kọjá bẹ́ẹ̀. lọ́dọ̀ wa bí aago méjì ó kọjá ìṣẹ́jú méjìlá lọ́dọ̀ tí a ń hàn ní. lórílẹ̀‐èdè nàìjíríà agogo méje kọjá ìṣẹ́jú méjìlá ni òun mọ̀ bẹ́ẹ̀. Houston Texas ń bẹ̀ ń aago kan tí wọ́n kọjá ìṣẹ́jú méjìlá ni. Happy birthday to Ọrẹolúwa Agboola ìgbà ọdún kan ni ọ̀hún àdàgbà. ṣe pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni o orí ètò Ṣọ́wọ́nyá náà la wà láti Dayọ̀ Agboola rédíò TV àní tó bá di láago 4:00 lónìí ẹ pàdé Ìbíyẹmí Òrówọlé lórí ètò ẹkú ìgbìyànjú Ìbíyẹmí Òrówọlé lórí ètò ẹkú ìgbìyànjú tó bá wá di láago 5 ẹ pàdé Ọláìdé Ọ̀rọ̀pọ̀ lórí ètò àyọkà Ọlásùnkànmí Aríyìíbí àwòmàkà spicy mórí yín o ẹ kú àbọ̀ sórí ètò Ọlásùnkànmí Aríyìíbí bò ní how the go dey go. Happy birthday to Ọrẹolúwa Agboola, this is a birthday song. As you grow in age, so shall you grow in every good thing of this world. In the name of Jesus. Amen. Ọ̀rọ̀ jáde, àṣẹgbọ́kadà tẹ̀lé lẹ́yìn. Happy birthday. Ọdẹ náà ẹjẹ́ àṣeré ọwọ́ díẹ̀ kó tó di pé a máa rándọ́ pé tó wá àṣìbí ìyẹ̀jú mélòó díẹ̀ sí lórí ètò. If you no get money, hide your face. You can go with full doctor. Ọmọ ìyá tí ń ṣàké, wọ́n ti gbá penalty lọ throwing. Ọmọ mẹ́ta yé máa sùn, gbàgbó jẹ́ yé máa sùn. Àti àsìkò yìí náà kí Mrs. Okunola Bólúpé láti Ìbàdàn. Òní lọ́jọ́ bí àwọn náà happy birthday Mrs. Okunola Bólúpé, many happy returns. Kò sí wàhálà pẹ̀lú tẹ́ bá pa ìsẹ́ndì ẹ lè ṣípò ẹ̀ sí wa bí. Yẹ́sẹ̀ wọ́n ní a mọ̀ kí yín látọ̀dọ̀ Ruth Ọláìdé Adéjùmọ̀ tó jọ̀rọ̀ yín ẹni a mọ̀ kí yín o.
wọ́n ní happy birthday Mrs. Okunola Bólúpé from Ìbàdàn ẹ ṣé. Okuchi Bajoja Ibekada Ọbẹ̀rì Ramajago Sulewara Naija Senegal Congo Orejili Gbogbo Zambezi ọmọ Nàìjíríà yé máa ọmọ alájà gbà kó jẹ́ yé máa sùn ẹgbẹ́sẹ̀ rẹ̀ ìwéyà. kí ló fẹ́ jẹ gan-an tẹ́lẹ̀ ó gbà kó jẹ́ wá ti jẹ́ tó láti jọ yìí àbí wọ́n ní ó gbà kó jẹ́ ọdún tuntun lára yìí àwòfẹ́ ṣe oṣù owó tó pọ̀ létí tó wò lọ mẹ́ta yé máa tún bí bọ́lá tó pọ̀ létí yé máa tún ní ọkọ̀ rẹ̀ tó lágbára. wọ́n ní happy birthday my friend olórí Okunola Bólúpé many happy returns of the day ọ̀rẹ́ yín Ruth Ọládé Adéjùmọ̀ ló kì í bẹ́ẹ̀ o Saheed Ọláìtàn mo rí yín ẹ̀kú àbọ̀ ọ̀túnla ẹ̀wẹ̀ àwa la nílùú àtòrí ẹ máa jó lọ ó yá ìjó ti yá ìjó ti yá yes I say ìjó ti yá yes ìjó ti yá yeah. Ìjọya, àwa máa ní ìjọya. Ìjọya, 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 àwa la ní ìjọ. Wọ́n bèrè pé ta ló ní jọ, wọ́n tún bèrè pé ta ló ní flow. Ọ̀hún tẹ́ ṣọ́lá ló ní jọ, tẹ́ ẹ bá gbà ní ṣọ́lá ló ní jọ. You don't have to do one so, what you want to talk so, what you go. Àwa la ní ìjọ, àwa la ní flow. Lyrics lórí kọ́ńgò, lyrics lórí kọ́ńgò, lórí kọ́ńgò, ìjọ lórí kọ́ńgò. Ṣọlá lórí kọ́ńgò, lórí kọ́ńgò, lórí kọ́ńgò. ìjọya YMC Désọlá rèé Désọlá oníjó Désọlá onílùwé. Ìjọya, 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 àwọn aláìjọ. Òun ló fa gòkè slow, lásán wọlé rà, lásán wọlé fúlà. ara àwọn tó ti ráàpù káwọn èèyàn tó máa ráàpù rèé Adésọlá kó bẹ̀rẹ̀. She do not shoot tire. We don't see on day on fire. Oh yeah, baby fire. Oh yeah, boy fire. Everybody we get a show. Get nobody not this flow. As we get our eyes, I'm so not different. Got to go. Hip hop my flow. Kala kutae. We get a show. Not different. Got to go. Lyrics story come. Lyrics story come. Lori come. It's on Lori come. Shola Lori. Princess Rebecca ìyáwó Oyègbàmí mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ìjọyà yes mo rí pé ẹ̀ṣẹ̀ ń wọlé náà ni màmá wípé ẹ ń bá bómi ìṣẹ́wó mọ̀ bó ń jẹ ẹ ń bá bóni ọ̀fẹ́ ó bá dùà ìyí ẹ báyìí náà ètò náà lẹ́bá Désọlá gbóhùn sókè. Kí lẹ fẹ́ ṣe tí ó wá ṣe? Wọ́n bèrè pé ta ló ní jọ, wọ́n tún bèrè pé ta ló ní flow. Désọlá ló ní jọ, Désọlá ló ní flow. Lyrics lórí kọ́ńgò, lyrics lórí kọ́ńgò, lórí kọ́ńgò, ìjọ lórí kọ́ńgò, Désọlá lórí kọ́ńgò, lórí kọ́ńgò, lórí kọ́ńgò. ìjọyà bẹ́ẹ̀ bá ṣe ń ṣiṣẹ́ ẹ mọ̀ jójó yẹn díẹ̀díẹ̀ náà ẹ má jẹ́ kí supervisor orí pẹ́ ìjó o ẹ máa ju ẹ máa ju pa ẹ máa jẹsẹ̀ ẹ máa ju dì í ẹsẹ̀ ìjọyà kì í dùn ó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge mo lówe burúkú ni òwe ẹni tí ò lówó lọ́wọ́ ni tówó bá wà wá sí ọbẹ̀ tí ó pọ̀ tí ó sì dùn ẹ wo ètò bí ìfẹ́ wọlé ni ẹ jẹ́ pàdé ètò ẹkú yànjú ètò wa ẹkú yànjú ẹ jẹ́ pàdé wọn lórí ẹ jẹ́ pàdé ìbí Yẹmí Òrówọlé tó bá ti di ní aago 4 àbọ̀ lónìí ẹ jẹ́ pàdé ẹ tó bá ti wá di aago 5
ẹjẹ́ àpàdé Ọláìdé Ọ̀rọ̀pọ̀ lórí ètò Àyọkà. Ẹjẹ́ àpàdé Ọláìdé Ọ̀rọ̀pọ̀ lórí ètò Àyọkà. Ìwé tá ń kà lọ́wọ́ àgékù ejò ni o, àgékù ejò yìí máa ń ṣòro ní yìí máa ń ṣòro ẹjẹ́ àpàdé lórí ètò náà tó bá di láago 5. Ǹjẹ́ ti di ìgbà tá a tún máa pàdé bàbá ló ta yín náà rèé o. Màmá wípé èmi lọmọ òsì àṣùṣe ọmọ ẹlẹgbẹrin òro àgàgàgbàgà èmi lọmọ onídà ọmọ mọ̀jẹ̀ fìdà lọ́rùn lẹ èmi lọmọ eléso gidigba ọ̀nà ṣọ́nà èso kan mú rẹ mọ lùgbọ̀ ṣàtìkí náà ọmọ wá ọmọ ẹkùn tí a gẹ ọmọ èèyàn lèmi. Ẹ wo ẹ jẹ́ pàdé tó wá dídọ̀la. Ǹjẹ́ tí dìgbà náà màá pe Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ àwọn náà máa bá akọrin ìparí ìsìn. Yes, okay. Oh yeah, let's go. Bye.